ẹ ṣeun sà bàbá kó lè gbó lẹ́nu yín dáadáa sábà mi dárúkọ yín fún gbogbo àgbáláyé tó ń wò yín sà. Mo kí gbogbo yín o èmi ni Moses Omilani Adubi tí gbogbo ayé mọ̀ sí Egunleti. ẹ ṣé bàbá mo dúpẹ́ bàbá tó ní onítíátà orí ìtàgé báwo ló ṣe bẹ̀rẹ̀ sà. ẹ ṣé ẹ jẹ́ ká wọ ọbẹ̀ yẹn mo kàn ara lè ń dúró fún ẹ ṣé ẹ rí bí tíátà eré ìtàgé ṣe bẹ̀rẹ̀ àti skul ni mo fẹ́ gbogbo ìgbà tí à ń sọ pé à ń lọ skul yìí nígbà táwọn lọ́wọ́ dé èmi pẹ̀lú àwọn tó máa ń lu ìlù tá a fi ń wọ́ ọmọ kiri so mo ti mọ̀ nípa kálùlù mo fẹ́ràn lù mo sì fẹ́ràn ká ṣeré débi pé tí wọ́n bá fẹ́ ṣeré ní skul tiwa tó bá kan kíláàsì tiwa mà ní ẹ fi ti ọ̀dọ̀ wa lẹ̀ lágbára Ọlọ́run àwa ó ṣe nǹkan tó dáa tá a bá dẹ̀ ṣe nǹkan ó máa ń dáa ju táwọn tíṣà gan kọ́ wa lọ mo rántí pé nílùú yìí mo ṣeré kan tá a pè ní olùkùbẹ́ńbẹ́m ọmọ ọdẹ ńlá ọdẹ tó regbó tí ò pẹran tí ò ṣe kankan tó wá bá òkú ẹran ta tó wá dé tó ń gbé bọ̀nlé tó ń jọfẹ́ ńgbò délé tá ìyàwó ẹ̀rọ bí ẹran ló pa ńgbò là mọ́lẹ̀ kò mọ̀ pé ó ti kẹnu gbogbo ẹ̀ ṣe bẹ̀rẹ̀ sí í rùnnú náà báyìí kí wàá olùkùbẹ́ńbẹ́m ni so mo fẹ́ràn eré láti skul nípa ṣíṣe bẹ́ẹ̀ nígbà tí mo débi tí mò ń ṣiṣẹ́ yìí mo fẹ́ràn kí n máa lọ wo India film tọ́gà wa bá ti lè wọlé sùn báyìí èmi ti jáde torí sinimá kan wà ní àdúgbò alébùté mẹ́ta ń bẹ̀ ní sísì lówó táàfì wòran so mi lè ṣe mọ́ àwòjọ́ kan àfi tíṣẹ́ ọ̀gá bá dá ń dúró láti bẹ̀ yẹn ni mo ti tún rí lọ àṣekíní tá a ti ẹ̀ ṣe ń skul yìí àṣé wọ́n ti ẹ̀ ń ṣe sí sinimá kéèyàn ó máa wò káàkiri létà àgbà tí mo kúrò lọ́dọ̀ ọ̀gá mi tí mo bọ́ sí Mushin ìgbà yẹn ni èmi àti arákùnrin kan tá a pè ní Sule Maito ọmọ ìlú wa náà ni o tí n bá ń lọ bá ní ọmọ bàbá àwọn àgbà tó jẹ́ àjọ máa ń kò dì mú lórí ebútú bí yìí ni ibi ilẹ̀ wà ní èbúté mẹ́ta lọ́nà mú wa o nǹkan àbáṣejọ fàmọ́ra wa tó jẹ́ mi ò lè dé Mushin kí n mọ̀ rí ìgbà yẹn mo wá ń ṣiṣẹ́ lọ́dọ̀ ẹ̀wù ọlá publicity lọ́lọ́run ṣògo ibẹ̀ fẹ́ dojúkọ Green Spring Hotel ìgbà yẹn mo ti ń bá a ṣiṣẹ́ so ọdún yẹn mo wá rí i pé Ògúngbè ó wá ṣeré ní Green Spring Hotel. ìyẹn Ògúngbè yẹn bàbá. Bàbá Ògúngbè ẹ̀gbọ́n mi ni l'Abẹ́òkúta so ń gbà tí wọ́n kó fẹ́ ṣeré yẹn opportunity rí o mo sáà láti wòran yẹn mo rí bí wọ́n ṣe bẹ̀rẹ̀ bí wọ́n ṣe gbogbo àwọn ṣáàṣì Olúmọ nǹkan wọn yẹn mo rí wọn ní àwọn. ṣé ti mọ̀ wọ́n tẹ́lẹ̀ àbẹ́ tí ń gbọ́n pa gbọ́n wọn tẹ́sán tẹ́lẹ̀. mo mọ̀ ṣáàṣì Olúmọ tẹ́lẹ̀ ṣùgbọ́n gbogbo àwọn tẹ́jọ́ ń ṣiṣẹ́ ìkan náà gbogbo wa torí pọ́ ọmọ Abẹ́òkúta ni wọ́n a ti mọ́ra wa Taoridi Sanusi wọ́n ń pẹ́ nìkan ní Ìyá Pàṣọ Àdùkẹ́ wà ń bẹ̀ àti ẹ wò wọ́n pọ̀ ńgbà yẹn tó jẹ́ pé ògbó wọn báyìí ẹ̀yìn ilé mi náà dẹ̀ ń gbé so àtìgbà yẹn bá ń fẹ́ ṣe rìhásà máa lọ wò wọ́n tí wọ́n bá fẹ́ ṣe rìhásà máa lọ wò wọ́n. 60 ní àbí. 60 ni o no 60s around 1961 2 torí 63 ni mo kúrò ní Mushin. Náà kí ni mo fẹ́ fàyọ ni pé ibi èmi náà ti wá ronú pé kí n kó àwọn ọmọ ìlú wa jọ káwa náà máa wá ṣe ending of the time nílùú ẹlẹ́rẹ́ àdùbí tó gba ọmọ ìlú wa ń gbà náà a ṣara wa jọ a máa ń ṣe rìhásà ìgbà yẹn wọ́n máa ń pè mí ní composer so èmi ni máa compose eré tá a máa ṣe àgàgà jùlọ nígbà tí mo ronú sí eré Joseph mo compose ẹ̀ a máa ń wá ṣe lọ́dọọdún bíi tàbá dẹ̀ ti ṣe owó tá a bá pa a fi láta náà ni. ẹ ṣé bàbá ẹni bí bàbá ṣe ara máa ń bá wa mu ẹ ó ṣe pàtàkì bàbá ara ń mu fún wa kó lè yé wa dáadáa ẹ ṣé bàbá ìgbà ló wá di pé ẹ ti dáwọn orúkọ ẹgbẹ́ oríṣiríṣi ẹ já sọ̀rọ̀ díẹ̀ ń pa bàbá Ògúndé nǹkan gbà yẹn torí là ń pẹ ní sọ́npadà àwọn bàbá wa tí wọ́n kọ́ bẹ̀rẹ̀ iṣẹ́ ìgbà ló wá di pé iná bẹ̀rẹ̀ sí ṣiṣẹ́ tí ń gangan tó di pé ń lórí amóhùnmáwòrán kó wá di pé tó bẹ̀rẹ̀ sí máa ya fíìmù nǹkan bàbá. ẹ ṣé kó tó di pa bẹ̀rẹ̀ sí ya fíìmù mo rántí àǹtí mi kan
àǹtí Àlàkẹ́ kọ̀ǹtráktọ̀ ni ọmọ ìlú tó gbé wá yìí ni ẹlẹ́rẹ́ ajípàtù àmọ́ kan àtàjípàtù àdìbí ìkan náà ni wá ọmọ ìyá ni wá. So lọ́dún náà lọ́hùn-ún mo wá sọ fún wọn mo láǹtí mi mo fẹ́ máa ṣeré lórí tẹlifíṣàn mo ní Ògúndé dúró ládìpọ̀ gangan gbogbo wọn ló wà níbẹ̀ mo ní ẹ̀ náà dẹ́rì torí gbogbo ìgbà yẹn gbogbo àdúgbò wọn ní àpáta odò ọ̀nà a máa ń lọ ṣeré lọ́tẹ́ẹ̀lì ńbẹ̀ àǹtí mi yẹn máa wá tó máa káwọn ẹgbẹ́ wà pé ẹ wá lọ wà àbúrò òun ó fẹ́ ṣeré tó wá ní mo fẹ́ ṣeré ní orí tẹlifíṣàn gbà náà NTA ni o kò tí ì di WNBC o NTA first in Africa aloda ó ní báwo láti mo ní mo ti po yí bẹ̀ ń rẹ̀ nìkan ó ní ó dẹ̀ débẹ̀ ó bá dọ̀sán ọjọ́ kan ó ní kí n jẹ́ ká lọ làbá lọ àwọn tó wà ńbẹ̀ ó jẹ́ ẹnìkan tó máa ń supply àwọn tó wọn bá ń fẹ́ fún Adéǹlé là ń pè Mr. Adéǹlé ó ní tí n bá ti rí ó láàmú mi rí àwọn tó kù làwa jókòó láti rí Adéǹlé o làbàrá Adéǹlé lọ́dún náà lọ́hùn bàbá Fálétí Ògèdèǹgbé Nelson Payẹ Àníkẹ́ Agbájé Williams wọ́n ń sọ ọ̀rọ̀ láti gbé ọ̀rọ̀ nípa ogun àdùbí síta sórí tẹlifíṣàn. Lóòótọ́. Bẹ́ẹ̀ ni bí wọ́n ṣe fẹ́ sọ ìtàn ẹ̀ wọ́n dẹ̀ ti rí àwọn tó gbé ọta òyìnbó wọ́n wá ń wá ọmọ àdùbí kan tàbí ọmọ ogun ẹ̀ tàbí àwọn tó jẹ́ ìdílé ẹ̀ nínú conversation wọn yẹn àǹtí mi ò dẹ̀ gbóyìnbó àwa wà ní yàrá àwọn wà ní yàrá tó dojú kọ wa wọ́n sá ń sọ ara ń ta mí nígbà tí wọ́n sọ débi pé bóyá ló máa ṣe lálẹ́ tí àwọn ò bá rí yẹn ṣẹ́dẹ̀ mọ̀ dojúkojú là ń ṣe ń gbà náà bàbá tí ń ṣe náà máa wò wá mo bá sọ fáǹtì mo ní ọ̀rọ̀ tí wọ́n ń sọ ń yàrá kejì yẹn mo fẹ́ dá sí àǹtí mi àárẹ̀ kíkan mo ní ó kàn mí ṣé bẹ́ẹ̀ gbọ́ tí wọ́n ń pa àdùbí ó lóun máa ń gbọ́ ọ̀rọ̀ bàbá wa náà ń sọ wọ́n dẹ̀ ń wá ọmọ àdùbí tàbí agbébọn ó ní lọ́lọ́lọ́lọ́lọ́ ń bá débẹ̀ ń bá náwó bàbá létí ní ṣé ò sí o mo ní ọ̀rọ̀ tẹ́ ń sọ ni mo ní èmi lágbájá àdùbí wọ́n ní mo ní bẹ́ẹ̀ ni mo ní Omilani àdùbí mo ní àǹtí mi ló wà ní rúùmù kejì yẹn wọ́n ní ilẹ̀ wa ṣe ń bí mo lémi náà ń ṣeré mo ní àǹtí mi ló ní ẹnìkan tó máa mú wa dé ọ̀dọ̀ ibi tá a ti ṣeré òun la wá bá àwa dárúkọ onítọ̀hún wọ́n ní kò kì í wá ní irú àsìkò yìí àárọ̀ ló máa ń wà mo ní kò burú wọ́n ní ọ̀rọ̀ tẹ́ ń sọ mo ní wọ́n ní ṣé mo wá lè wà lálẹ́ ni mo ní lágbára Ọlọ́run adé ń sọ̀rọ̀ bíi aago 4 gbà náà mo dẹ̀ ń gbé lápáta wọ́n ní ṣé mo máa wá lálẹ́ ni mo ní ẹ mọ́ kánṣu ẹ mo ní màá wá wọ́n ní láti yẹn níbo mo lápáta wọ́n ní màá dẹ́ bá àsìkò aago 8 náà fẹ́ ṣe mo ní màá wá lágbára Ọlọ́run wọ́n ní ó dà wọ́n láwọn máa retí mi wọ́n dẹ̀ gbórúkọ mi wọ́n kọ́ lẹ̀ lásọ fáǹtì wọ́n ní ká máa lọ ilé làbá wálé mo wá lálẹ́ ìjọ náà gba mo wá lálẹ́ ìjọ náà tí wọ́n gbé mi síta tá a ṣe gbogbo ẹ̀ bí wọ́n ṣe sọ yan pòdùsà kan pé kó wá wo eré tí à ń ṣe mo ṣe bẹ̀rẹ̀ sí ti rìásà títí tá a fi wá bẹ̀rẹ̀ eré lórí NTA nìbàdàn lọ́dún ọ̀hún tí mi ò bá ṣì bóyá 1969 torí ọdún yẹn la kọ́kọ́ jáde lórí tẹlifíṣàn títí di omi olóòrùn. bàbá tí bá bèrè lọ́wọ́ yín pé tọ́ba tẹ bá fẹ́ sọ pé wọ́n ṣàwáwò yín nídìí iṣẹ́ yìí bóyá lára àwọn tó ṣì wà láyé àbí àlọ́ tó ti lọ wọ́n dẹ́ bá mi dárúkọ 2, 3, 4 máa tẹ́ máa sọ pé àsìkò yìí àwa bíi mélòó 2, 3. ẹ ṣe iléeṣẹ́ yín ó máa lọ síwájú bàbá ní ká mọ̀ ká àwa tá a jọ jẹ́ ṣàwáwù àpọ̀ àwọn tó jù wá lọ pọ̀ bí ẹni táwa jù torí irú bàbá wa Ògúndé wọn ìṣẹ̀gbẹ́ wa nù iṣẹ́ yìí àbá wọn lẹ́nu ẹ̀ ni ẹ̀gbọ́n mi Ògúngbè àbá wọn lẹ́nu ẹ̀ ni Dúró Ládìpọ̀ mo bá wọn lẹ́nu ẹ̀ ni Kọ́lá Ògúnmọ́lá mo bá wọn lẹ́nu ẹ̀ ni tá a bá yọ owó àwọn tí mo dárúkọ yìí
àwọn tó kù bá èmi náà ni wọ́n bá èmi náà ni torí mo rántí pé èmi àti aisho pẹpẹ a jọ ṣe audition lọ́dún tí mo kọ́kọ́ fẹ́ wọlé kí wọ́n tó gbà mí èmi náà gbà lọ́dún náà òun ni mo rántí ni àwọn tá a jọ ṣe pọ̀ ṣùgbọ́n èmi nìkan ṣo náà mú lọ́dún náà torí pé ohun tí a fẹ́ ṣe wọ́n ti fún wa ní ìṣẹ́jú ẹni bá dẹ̀ ti kọjá ìṣẹ́jú yẹn wọn ò ní gbà ẹni eré ò bá ti wọ́n fẹ́ mú wọn ò ní gbà àmọ́ lọ́dún ọ̀hún ọlọ́run fún mi lérè yẹn ṣe ó fún mi ṣe sásìkò ló fi jẹ́ pé èmi ni wọ́n gbà bá wá pé àwọn tá a jọ jẹ́ ìkan náà tá a jọ jẹ́ sàwáwù a gbọ́dọ̀ mọ́ kàrú àìṣò yẹn náà sàwáwù la jọ jẹ́ a gbọ́dọ̀ mọ́ ka olóògbé ìdíjẹ́ tó wà lẹ́kìtì Jimoh Aliu sàwáwù la jọ jẹ́ a gbọ́dọ̀ mọ́ ka n ò ka Oyin Adéjọbí ńgbà mo pa àwọn tí wọ́n jù wá lọ torí Oyin Adéjọbí wọ́n jù wá lọ bẹ́ẹ̀ la bá wọn a pọ̀ bẹ́ẹ̀ àwọn tí àwọn bàbá ẹ̀ dá nǹkan kẹta bá sọ̀rọ̀ ẹ̀dá nísìnyí ẹ̀ mọ̀ rẹ́rìn ni pé ó ti o kò jẹ́jẹ́ bẹ́ẹ̀ o irú ẹ̀dá ó rẹ́rìn náà very good nígbà táwa ń ṣeré téèmù yìí ti wà lórí tẹlifíṣàn ẹ̀dá sì ń ṣe mánéjà fún Dúróládé pọ̀ ni bẹ́ẹ̀ ni ẹ̀yìn Kàrímù Adépọ̀jù ó sì wà lẹ́yìn bàbá Oyin Adéjọbí ni so mo sọ pé bẹ́ẹ̀ lọ kálukú àwọn náà dẹ̀ ń bọ̀wọ̀ tèmi wọ́n ń bù fún mi o torí gbogbo àwọn tí mo dárúkọ yẹn àti tó ti kú àti tó wà láàyè kò sí nítorí mi fi rárá.